star. Oh, star of wonder, star of night, star which through your beauty bright. Westward leading, still proceeding, guide us through the perfect light. Sórí ètò lónìí a tún ti dé bí a ti ń dé adé wẹ́rẹ́wẹ́rẹ́ bí èjì alẹ́ adé kùtùkùtù bí èjì ìyálẹ̀ta o mo lé àti dé ẹjẹ́ kó lóko ó máa roko ẹjẹ́ kó lọ́nà ó máa yẹ̀nà a tún ti dé sórí ètò wa ètò yìí ní Ṣọ́wọ́nyá ẹ mọ̀ wò pópẹ́ wa díẹ̀ lónìí ẹ má bínú nǹkan òkú jẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ ìṣẹ́ lásán àwọn ẹ̀rọ wa là ń tò àtú àwọn ẹ̀rọ wa tò kẹ́lì mọ́ gbọ́ wa ketekete lọ́dún tuntun mo ló máa kọjá bẹ́ẹ̀ lónìí ó máa latẹ́bọ̀gì ó máa ṣá prapra ẹ̀yin tẹ́ ń wò wá lórí baba ló ń ta ẹ máa rí pé ó ṣàpò yàtọ̀ ẹ̀yin tẹ́ ń wò wá lórí Sàmísàmí Agboola ẹ máa rí pé ó kọjá àbìkíákù ẹ̀yin tó yẹ kó rí Dayọ̀ Agbo Media Diamond lẹ́wà ó ṣá parapara gbogbo ẹ̀yin tẹ́ wà lórí Dayọ̀ Agbola rédíò TV ó latẹ́bọ̀gì ẹ kú àbọ̀ sórí ètò wa tòní o ètò yín ètò ní Ṣọ́wọ́nyá rèé láti Dayọ̀ Agbola rédíò TV mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ̀yin tèmi Awóyẹmí Fèyíṣọlá Dọ́kàsì ẹ mọ̀ kú àbọ̀ mo rí yín ẹ kú àbọ̀ Adéwálé Ọlọ́lá ọ̀rẹ́ mi láti UK bóò ni ẹ kú àbọ̀ my dear brother Kingsley Obie Amadi I can see you God bless you Abe show mo lẹ́yìn náà o bẹ́ẹ̀ ṣe ń wọlé ṣàlàáfíà ní Ruth Ọláìdé Adéjùmọ̀ mo rí yín ẹ kú àbọ̀ gbogbo àwọn èèyàn wa láti kí wa lọ́lọ́kan ọ̀jọ̀kan Awóyẹmí Fèyíṣọlá wọn ní well done sir ẹ ṣé God bless you Adéwálé Ọlọ́lá oní Merry Christmas in advance ọ̀la ní kérésìmesì ẹ wo ìrẹsì ń bẹ́ńlẹ̀ adìẹ ń bẹ́ńlẹ̀ kódà nǹkan tẹ́ mú ń bẹ́ńlẹ̀ kẹ́jẹ kẹ́mu lọ́fẹ̀ẹ́ yẹ́sìkẹ́ yóò sùkú bẹ́ẹ̀ sí ya. ẹ rí pé fìlà Abadakéré sì mo dé lónìí fìlà Abadakéré Làtífà Jùmọ̀kẹ́ Yusuf Alájà onímẹ̀ríkè mo rí yín o Ájà mẹ̀ríkè ẹ kú àbọ̀ sórí ètò lónìí orin tẹ́ ń gbọ́ yìí náà orin kérésìmesì ni
láti iléeṣẹ́ wa láti gbé jáde Samista Agboola ló ṣe é yẹ baba ló ń tà digital studio láti gbé jáde orin kérésìmesì ni mo ní mi ní máa pè kérésìmesì àbí Christmas orin kérésìmesì ni Ruth Ọlẹ́dẹ́ Adéjùmọ̀ mo rẹ́yìn náà lórí Samista Agboola ẹ̀kú àbọ̀ baba ló ń tà Merry Christmas ó ga jù ó kọjá àbíkí àfò ó ṣàprápra ṣẹ́wà yes Colombia mo ní mo kí yín ẹ̀kú àbọ̀ ẹja gbórin díẹ̀ sí náà mọ́. Alright, eléyìí White Christmas náà pé láti ilé agodo wa náà ni láti Dayo Agboola Radio TV láti gbọ́ orin eléyìí orin kérésìmesì látọ̀dọ̀ wa náà ni àwa la ṣe jáde yẹ́sìkẹ́ wọn lè wọ́gi léléyìí mo gbìyànjú àti lo tàwọn èbó lọ́sẹ̀ tó kọjá wọn káńsù rẹ̀ wọ́n ti ẹ̀já gbé jáde. Ọláìdé borí yín o ẹ̀kú àbọ̀ Ruth Ọlẹ́dẹ́ Adéjùmọ̀ wọ́n ní nǹkan ọdún wádà ẹ pè wá wọlé sórí 443-410-2427 a lè fún yín nìkan ọdún yín èèyàn mẹ́wàá tó bá kọ́kọ́ pè wá wọlé ẹ̀bùn wà tẹ́ jẹ o n ò ní dárúkọ ẹ̀bùn náà ẹ̀bùn wa tá a pé kù níbẹ̀lẹ̀ yes so èèyàn mẹ́wàá tó bá kọ́ pè mí wọlé sórí ètò yìí lónìí 443-410-2427 443-410-2427 ẹ pè wá wọlé ẹ̀yin. olórin ilé ìtẹ́ ń gbọ́ yìí láti ilé akéde wa ló ti ń jáde ilé agodo wa bàbá wa Abdulrasheed Shaibu mo rí yín o ẹ kú àbọ̀ mo ní ẹ pè wá sórí nọ́mbà yìí sórí ètò 443-410-2427 ẹ lè pè wá kẹ́ kí wa kú ọdún ẹ pè wá kẹ́ kí wa kú ewu ọdún èèyàn mẹ́wàá tó bá kọ́ pè wá ẹ̀bùn bẹ́ẹ̀ lẹ̀ fún wọn 443-410-2427 èyí tó ẹ lè pè wá wọlé sínú ó dẹ̀ ń pa àwọn kan tí ń wọlé o ẹnìkan tí ń wọlé o ó ti wọlé sórí ètò ẹ̀jẹ̀ á gbọ́ ẹ̀ tó pè wá yẹ́sẹ̀ ẹ̀ ǹlẹ́ ń bẹ̀ wọ́n o ẹ̀ ǹlẹ́ o Merry Christmas. Merry Christmas o. Please send a Christmas gift. Wọ́n ní a send the Christmas gift sáwọn ẹjọ́ ń bolẹ̀ tí ń pè o ẹ dákun ẹ sọ bí tẹ́ ẹ ti ń pè. Láti Boston la ti ń pè. Ẹ sọ orúkọ yín báwọn èèyàn kẹ́ ẹ jẹ́ gbọ́. Orúkọ mi ni Ruth Ọláìdé. Ó dáa o ìyá wa Ruth Ọláìdé ẹ ṣeun tẹ́ ẹ pè wá wọlé ẹ̀bùn kérésìmesì yín a ó sẹ́ni ẹ̀ sí yín tẹ́ bá sì lè wá gbà á nílé agodo wa ẹ̀bùn wà nílẹ̀ fún yín ẹni àkọ́kọ́ tó pè ní ẹ lè bá kí àwọn èèyàn wa yòókù tí wọ́n wò yín lórí ètò ẹ kí wọn. àgbàdo ètò yìí olúwa máa fún yín ṣe o. àmì o ẹ ṣé. To all our people home and abroad, I wish every one of us Merry Christmas and Happy New Year in advance. ẹ ṣé o ẹ ṣeun. Ilé-iṣẹ́ Dayo Agboola Radio TV á máa tẹ̀síwájú o. àmì o ẹ ṣeun. Àtọ́pọ̀lọpọ̀ ọdún láyé o. àmì lórúkọ Jésù. Ó dàbọ̀. ó dàbọ̀ ẹ ṣé.
ẹnìkan ti pè wá wọlé ẹ̀bùn wọn sì ti wà nílẹ̀ ẹ̀yin yòókù tẹ́ bá fẹ́ pè wá sórí ètò mo lójú aago wa wà ní ṣíṣí aago wa wà ní ṣíṣí lẹ̀ báyìí 443-410-2427 yes ayéfẹ́lẹ́ ló wọlé gbìrì ó ní eléèlò màárò kódà orin eléyìí ni ayéfẹ́lẹ́ àti ayìnyànyìn débi gbé jẹ́gẹ́dẹ́ onílù òun náà ń kọrin oore. mélòó ni oró inú orin tí bàbá ṣe mélòó ni oró inú orin tí Jésù ṣe orin rẹ̀ mọ́ ènìyàn rí lọ mélòó ni oró àfihàn sọ́mà dúpẹ́ orin rẹ̀ mọ́. mélòó ni mo fẹ́ sọ nínú oore bàbá mélòó ni wọ́n rò nínú oore atóbi jù mélòó mo fẹ́ sọ nínú gbogbo oore tí bàbá ṣe fún mi láti January dídà àsìkò yìí àmú January jẹ àmú February jẹ àmú March jẹ àmú April jẹ May gan àmú jẹ June July August àmú jẹ September October November December òní ni ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá o òní lọ́jọ́ Monday ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá ọdún 2018 ẹ wò ó ọ̀la ni kérésìmesì mo ní ẹ pè wá sórí ètò lórí agogo wa 443-410-2427 ẹ pè wá wọlé ẹ bá ti pè wá wọlé ẹ̀bùn wà tí a máa fún yín Primate Àjàó ṣàánú mórí yín o ẹ kú àbọ̀ ayéfẹ́lẹ́ gbóhùn sókè. ohun tí kò béèrè Olúwa ti sáyé sí. Mo ti sáyé sí, bàbá mi mo ti sáyé sí. Ìrètí mo bẹ̀rẹ̀ Olúwa ti sáyé sí. Mo ti sáyé sí, bàbá mi mo ti sáyé sí. Ìrètí mo bẹ̀rẹ̀ Olúwa ti sáyé sí. Ó ti sáyẹ̀nsì bàbá ti sáyẹ̀nsì gbogbo eré tí mo béèrè lọ́tún lọ́sì bàbá ti sáyẹ̀nsì Ọládẹ̀ǹdé orí òkè mórí yín o ẹ kú àbọ̀ Ọládẹ̀ǹdé orí òkè bó o ní ẹ káàbọ̀ sórí ètò wa Christmas present Christmas tó kọjá bẹ́ẹ̀ lélẹ́yìí ẹyin mo ní tẹ́lá pè wá sórí 443-410-2427 ẹ̀bùn wa ó máa kàn yín lára ẹ̀yẹn pè wá sórí ètò ẹnìkan ti pè wá sórí ètò ẹ̀yin ló pè wá sórí ètò náà kẹ́ ẹ lè gẹ́ẹ̀tì ẹ̀bùn wa Mo ti sáyé sí, bàbá mi mo ti sáyé sí. Ìrètí mo bẹ̀rẹ̀ Olúwa ti sáyé sí. Mo ti sáyé sí, bàbá mi mo ti sáyé sí. Ìrètí mo bẹ̀rẹ̀ Olúwa ti sáyé sí. Ọjà mi Olúwa. Gbọ́ àdúrà mi. yọ o Bá tí wọ́n bá fẹ́ lómìíràn. Má ṣe kọjá mi. Ọlọ́run. Jésù, Jésù, gbọ́ àdúrà mi. Gbàdúrà mi o. Láti wọ́n bá pẹ́ lómìíràn, má ṣe kọjá mi. Ṣé tèmi là ń ṣe pé? Ṣé tèmi là ń ṣe pé? Bàbá o, ṣé tèmi là ń ṣe pé? Aláṣẹ pé bàbá, ṣé tèmi là ń ṣe pé? Ará ilé mi bá mi gbé Jésù ga, kí gbogbo ènìyàn kí mi kú oríire. Tèmi là ṣe mí, Aláṣẹ pé mi ò bàbá, tèmi là ṣe mí, ọ̀nà wa ṣàánú ayé mi. tèmi là ṣe mí, Bàbá mi máa bá bẹ̀rẹ̀ dé mi o. tèmi là ṣe mí. Ọlọ́run, Ilé mi bá mi bí Jésù, bá mi gbé Jésù ga o. kí mi kú oríire. bàbá ṣe tèmi láṣẹ pé ṣe tèmi láṣẹ yè kára lé mi bá mi gbé Jésù ga ẹ wo ẹ̀yin tí ẹ bá ń wò wá látòrí Samisayo Agboola ẹ má bínú ó ti sọ nẹ́tíwọ́ọ̀kì nù ni ó sọ nẹ́tíwọ́ọ̀kì nù láìpẹ́ láì jìnnà a máa rìsọ́ọ̀fù ẹ̀ má bínú Láṣẹ pé bàbá, ẹ̀mí mímọ́, Tèmi là ṣe mí, ọba àwọn ọba, tèmi là ṣe mí. ará ilé mi, Ilé mi bá mi bí Jésù, a ó fògo fún bàbá o. kí mi kú oríire. Ará ilé mi bá mi gbé Jésù ga. Ìwọ
Jésù ga. Gbogbo ènìyàn kí mi kú oríire. Títẹ́ fi tara mi bá mi gbé Jésù ga. Gbogbo ènìyàn kí mi kú oríire. Kíjọ Ọlọ́run bá mi gbé Jésù ga. Gbogbo ènìyàn kí mi kú oríire. Káwọn ọ̀rẹ́ mi bá mi gbé Jésù ga. Gbogbo ènìyàn kí mi kú oríire. Ètò Sọ́wọ́yá tó ti dóde ẹ̀ má tẹ ọkọ̀ àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́. Sọ́wọ́yá. Ètò Sọ́wọ́yá ti dóde o. Sọ́wọ́yá ti dóde o. Ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀. Sọ́wọ́yá ti dé. Torí tòní àtúndùn ó dàgbọ́n fún akọ́sí. Sọ́wọ́yá ti dé. Bẹ́ẹ̀ni o, ẹkú lélà kára lé ẹ̀rìn wá ní tèrò ọ̀nà. Ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí. Sọ́wọ́yá. Ló máa bá fẹ́ sọ̀rẹ́ níkànnì yìí. Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday. Agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà, méje alẹ́ ni ní Nàìjíríà, agogo mẹ́fà ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom. Béèyàn bá mí ìṣètò Sọ́wọ́yá lọ́jọ́ kan bí ẹni fi ìgún ọ̀sọ̀ ògiri gbígbẹ ni. Sọ́wọ́yá pẹ̀lú Sami Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV. Ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. Ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀. Sọ́wọ́yá ti dé. Torí tòní àtúndùn ó dàgbọ́n fún akọ́sí. Sọ́wọ́yá ti dé. Dayọ̀ Agboola ní bàbá ó ní bàbá ó ní bàbá ó. Rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Dayọ̀ Agboola ní bàbá ó bàbá nìyẹn ní bàbá ó. Rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Wọ́n ń bọ̀ lẹ́dùn ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ. Kò sírú ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola àdúrà Rédíò TV. Kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola Rédíò TV. Níbọ̀dí wọ́n mẹ́rin láńdà yẹ́sẹ̀ lábẹ́lá. Rédíò TV Dayọ̀ Agboola. Gbogbo ayé ló ń gbọ́. For sound and quality production, Baba ló ń ta studio ìsìfẹ́. For sound and quality production, Baba ló ń ta studio ìsìfẹ́. Baba ló ń ta production, the ultimate in audio visual. Baba ló ń ta production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is still Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Sami Dayọ̀ Agboola on Agboola Adedayo 68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Dayọ̀ Agboola Radio TV. You can join us on Facebook at these pages: Babalonta, Dayọ̀ Agboola Radio TV, Sami Dayọ̀ Agboola, Dayọ̀ Agboola Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayọ̀ Agboola and you are ready to roll. Babalonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayọ̀ Agboola Radio TV, the ultimate in audio visual. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́. Dayọ̀ Agboola Rédíò TV. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́. Dayọ̀ Agboola Rédíò TV. Bẹ́ẹ̀ni every Monday ti Friday látọjọ́ ajé. Lọ́jọ́ Jímọ̀ ni o. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́. Dayọ̀ Agboola Rédíò TV. Sọ́yà yìí o ètò tó lóyún ládùúgbò lóyún ládùúgbò ọjà. Kájé bùkájẹ láti polówó ọjà. Bàbá òkòwò ẹ̀wẹ̀ Dayọ̀ Agboola sórí nọ́mbà rẹ̀ +144 376
tó lẹ́lẹ́ tó ètò tá a fẹ́ bọ̀ Dayọ̀ Agboola rédíò TV ó yá yìí o ètò tó lóyìn lágbólógbò ọjà kájẹ́bùgbàjẹ́. mo ní Ṣọ́wọ́nyá lẹ́tò tó ń lọ lọ́wọ́ Ṣọ́wọ́nyá lẹ́tò tó ń datẹ́gùn láàmú lọ́wọ́lọ́wọ́ ẹ kú múra Christmas tó ń bọ̀ lọ́la o mo ní ẹni tó bá lè pè wá wọlé sórí ẹ̀rọ wa yìí 443-410-2427 àní ẹ̀bùn tá a máa fún yín tẹ́ máa gbà nílẹ̀ àti àgọ́dọ̀ wa ń bí yes Sùnbọ̀ Akítì ọmọ wọn lè balógun mo rí yín o ẹ kú àbọ̀ bàbá wa Fẹ́mi Ọ̀ṣọ́bùkọ́lá láti ìlú Iléṣà wọ́n tún wọlé ẹ kú àbọ̀ bóò ni ẹgbẹ́ ọmọ òbòkun Ìjẹ̀ṣà ní Washington àti Baltimore president wa nù o ẹ kú àbọ̀ sà màmá wa náà ń kọ́ ẹ kú ìrìn àjò God bless you bá mi kọ́lé ẹbí ní sà mo lẹ́yìn náà ẹ kú àbọ̀ ṣáàpì alẹ́ wa let's go. onílé náà pè ní jẹ́ẹ̀kì Clinton Felix. Ding dong merrily on high, in heaven the bells are ringing. Ding dong merrily the sky, Sarah Shaki, with angels sing. Sarah Shaik, I can see you, God bless you. Ẹ kú àbọ̀ sórí ètò wa èé. Oyètúnjí Tèmítọ́pẹ́ mo rí yín o. Ṣálá bí alẹ́ wà. Merry Christmas. Ìwòyí ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn 2000 years ago. Irú àsìkò yìí, irú àsìkò táwọn wà yìí. Lọ́ ń ṣe ìkàyàn ní Jerusalem ní Nazareti ní Israeli. Nígbà yìí ọ̀dọ́mọbìnrin kan tá à ń porúkọ rẹ̀ ní Mary Maria ó ti ṣe engagement pẹ̀lú arákùnrin kan ò pé òun ní ọ̀fẹ́ níyàwó ó ṣe engagement kó o máa fẹ́ Jósẹ́fù láti ìdílé Dáfídì ó lóun máa fẹ́ ní òun máa ṣèyàwó ẹyin. Láìpẹ́ láì jìnnà Áńgẹ́lì Gabrieli ó mú ìròyìn ayọ̀ ó mú wá bú wá Màríà ó ní Màríà àrán mi sí ọ látọ̀dọ̀ Ọlọ́run wò ó ìwọ yóò bímọ ọkùnrin o Jésù lámọ forúkọ rẹ̀ òun ló wá láti wá gba aláyé kúrò nínú ẹ̀ṣẹ̀ ló wá láti wá gba aláyé kúrò nínú ìyà tí ò fẹ́ ká lọ sọ́run iná Màríà ní àkà nìyó bóòlù lè yóò ṣe rí bẹ́ẹ̀ tó yẹ pé n ò tí ì mọkùnrin bá jìnnì mí. Áńgẹ́lì náà sì sọ fún pé ẹ̀mí mímọ́ yóò tọ̀ ọ́ wá agbára ọ̀run yóò mọ̀ sí ìdìbò ọ̀ òun mímọ́ tààtìjú rẹ̀ bímọ rí àwo ọmọ Ọlọ́run ni. Màríà ní ó rí fún mi bẹ́ẹ̀ bí ò ṣe sọ wọ́n yẹ proclaim oyún Jésù nìyó ẹja kò ní ilé ẹ̀ náà ń bọ̀. fà lọ ní rẹ̀rẹ̀ndẹ̀ bodò ká má fà lọ ní rẹ̀rẹ̀ndẹ̀ yìí Màríà mọ̀ lóyún Màríà ló bá lóyún o ẹ mọ̀ pé tọ́jú bá lè ti ga kò ṣeé fi pamọ́ àfi tí àbájáde ló kù àwọn ìyáálé ọ̀kan àwọn náà kọ́kọ́ rí i Màríà wáná jẹ́ wọ́wọ́ rẹ ọwọ́ mi rèé wọ́n wọ́wọ́ rẹ ó funfun jẹ́ wojú rẹ wọ́n wojú ẹ̀ ojú rẹ funfun
Maria ó ti lóyún wọ́n mọ̀ ẹ́ ó ti ṣe fúnṣe ó ti lóyún ó ti lóyún ìròyìn wá tàn káàkiri ìdí àgbà wọn pé arábìnrin tọ́fẹ́ múre lé ọkọ ó mà sí lóyún tá lóyún ẹ̀mí mímọ́ ló lóyún wọn ìgbọ́rú rẹ rí títà Àjàyí mo kí yín o ẹ kú àbọ̀ ṣẹlẹ̀ àti àlẹ́wà yẹ́sìkẹ́ wọ́n ta lóyún ó ní ẹ̀mí mímọ́ ló lóyún àárẹ̀ ọ̀tọ̀ rìn mọ́ Jósẹ́fù ṣé Jósẹ́fù kọ́ ló fún ọ lóyún Jósẹ́fù kọ́ o wọ́n bá pè Jósẹ́fù náà wọ́n bèrè lọ́wọ́ ẹ̀ ń gbọ́ kọ́ ń ṣerú nǹkan báyìí fámìlì wa tọ́ọ̀bù àti ẹ̀fẹ́ ìyàwó ọ̀jẹ̀ ìyàwó rẹ̀ ó délé pé kó tó máa fún lóyún ó sì àbùkù báwọn Jósẹ́fù ní òun mọ̀kọ́ lòun fún lóyún wọ́n kò fún lóyún ó ṣàgbèrè nù ẹ sì mọ̀ pé lápá àwọn ẹgbẹ́ ẹbẹ̀ ń bẹ́ẹ̀ bá ṣàgbèrè wọ́n á bọ́ ta wọ́n á lẹ̀ lókúta pa ní wọ́n á lẹ̀ lókúta pa Jósẹ́fù wá ń wá bí ó yẹ kọ́ lẹ̀ ní kọ̀kọ̀ tí ò ní jẹ́ káwọn èèyàn mọ̀ orun tí Jósẹ́fù ọ̀ sùn báyìí áńgẹ́lì ló yọ sí wọ́n wo arákùnrin èyí tó lóyún ní wàríà ẹ̀mí mímọ́ ni ó má ṣe kọ́ ọmọ ńlá ló máa bí ó máa bí Jésù Kristi tí ó gba àwọn èèyàn ìran ilẹ̀ tí ó gba gbogbo àwa ilẹ̀ ẹyin yá mọ́kọ́ o nígbà tí Jósẹ́fù jí ó yà ṣe nǹkan tí áńgẹ́lì Olúwa wí fún mo béèrè kan níjẹjọ oníwọ̀ tó ń wò mí òun tó bá yẹ pé wọ́n ni Jósẹ́fù ìwọ tó ń wò mí tó bá yẹ pé wọ́n ni Jósẹ́fù ṣé wàá gba Màríà wọlé pẹ̀lú oyún olóyún wàá gba àsìyàwó rẹ pẹ̀lú oyún olóyún ẹ pè mí lórí ètò wa o 443-410-2427 Jùmọ̀kẹ́ Adéwùmí bóò ni ẹ pè wá sórí ètò láti Nàìjíríà ẹ pè wá sí 443-410-2427 nọ́mbà tẹ́ pè wá sínú dáàdì pè wá ẹ máa rẹ́bùn gbà yẹ́sìkẹ́ ẹ̀bùn kérésìmásì torí amú ẹ̀bùn kérésìmásì wá yes tí ẹ bá ti pè wá sórí 443-410-2427 a máa fi ẹ̀bùn yín ránṣẹ́ sí yín ibikíbi tí ẹ bá wà yes. àwa wá láti mú ẹ̀bùn wá bọ́ bá tá a fi lónìí ó yá bíbẹ̀ pé. Àbú Jésù bákan náà ni mo mú ẹ̀bùn wá fún ẹ̀yin èèyàn wa lórí ètò wa Ṣọ́wọ́nyá láti Agbọ́lá rédíò TV tí ẹ bá pè wọ́n wọlé lórí 443-410-2427 tí ẹ bá pè wọ́n wọlé ẹ̀bùn wà fún yín yes. Abẹ́lẹ̀ kámẹ́rà wa wò ẹ̀ṣẹ̀ wà lórí Sàmídàlẹ̀ Agbọ́lá abẹ́sáré yẹ̀wò ń bọ̀.
àdírẹ́sì kan lára àwọn kámẹ́rà wa tó ń bínú ni o. Kámẹ́rà wa tó wà lórí Sami Dayo Agboola ó sọ nẹ́tíwọ̀kì nù ni. Sọ ẹ má ti wọlé ẹ̀ kẹ́ ẹ wà lórí Babalonta ẹ ṣe ẹ̀ kẹ́ ẹ wà lórí Dayo Agbomedia Diamond ẹ ṣeun. Jùmọ̀kẹ́ Adéwùmí ó ní Merry Christmas to you sir ẹ ṣe. Olúwa lónìí yes kẹ́. Wizzy lèyí ó ní Olúwa lónìí. Feel my flow, but them like fun say them no too low. I started on the streets, I know. I remember back in the days, I know. One this, one shit, and that same shoe. Every day, say we dey hustle. We just tryna make a living, but bad man say them no like. Oh, I kept on believing what you see sometimes. Mo ní tí ẹ bá lè kù wá sórí ẹ̀rọ wa 443410247. Ẹ máa kílẹ̀mù ẹ̀bùn Christmas níbikíbi tí ẹ bá ti wò wá a máa sẹ́ndì ẹ̀ sí yín. Yes. Olúwa lónìí màá rí bá ti ṣe Olúwa lónìí màá rọ́dún mọ́dún. Olúwa lónìí màá rọ́dún gbégbá. Na go get am. Olúwa lónìí. Them say not them carry me pass. They don't start to young say not them do pass. Them say not them too do pass. They want run my race 100 meters. They say they want run 100 meters. They want to go my way, no distance. I say bad man, love distance. I love the life I'm living. I think my God forgiving. The glitters can be deceiving. Some people don't pray for your healing, brother. Look sharp, stop slipping. I swear I know that feeling of everything breaking down. It's going round. I just bounce back and say, Olúwa lónìí màá rí bá ti ṣe. Olúwa lónìí màá rí bá ti ṣe. Màá mọ́dúnmọ́dún màá ṣàyọ̀ máyọ̀. Oníbọ̀dá Jósẹ́fù ó bá fẹ́ kọ Mary ilẹ̀ ní kọ̀kọ̀ kò fẹ́ dójú tì í ní gbangba. Nígbà náà lẹ̀mí Ọlọ́run tọ́ wá ní áńgẹ́lì tọ́ wá pé kó má kọ́lẹ̀ o. Ń gbòdì irú àsìkò yìí tí ọyẹ́ wà ń ta yìnyín wà ń ta òtútù bẹ̀rẹ̀ sí ní mú. Ọdún fẹ́ parí wọn ní ọ̀rẹ́ ká sẹ́ńsọ̀ kọ́lé ka àwọn èèyàn káwọn iye àwọn èèyàn tó wà nílùú. Àsìkò yìí ni Mary ìlú Maria ló ń díá àti Jósẹ́fù darandaran àti Jósẹ́fù kápẹ́ntà nílé àti Jósẹ́fù kápẹ́ntà àwọn náà wá lọ ṣe ìkànìyàn. Wọ́n kúrò nílùú tiwọn wọ́n lọ sí ìlú wọ́n fẹ́ lọ ṣe ìkànìyàn. Ìlú iná wà o ní Mary bẹ̀rẹ̀ sí ní rọbí. Ó bẹ̀rẹ̀ sí ní rọbí. Kò sí ilé ìtura tó lè yà sí. Kò sí ilé èrò tó lè yà sí. Kò sẹ́ni tó lè gbà wọ́n sílé. Wọ́n bá mórí tó ibùgbé ẹran. Ibùgbé ẹran náà mórí lọ. Ibi tó ti ń tọ́jú àwọn ẹran. Ẹ sì mọ̀ pé ibi tó ti ń tọ́jú àwọn ẹran ẹ mọ̀ pé òórùn ibẹ̀ máa ń ga. Ẹrù kò bá mi yẹ́sìkẹ́ kò ṣe ayébẹ́lẹ́. Ẹrù kò bá mi ò àyà kó fún mi. Nítorí Jésù ti wà nínú ọkàn. Nítorí Jésù ti wà nínú ọkàn ayé mi. Ẹrù kò bá mi ò àyà kó fún mi. Ẹrù kò bá mi ò àyà kó fún mi. Nítorí Jésù ti wà nínú ọkàn. Nítorí Jésù ti wà nínú ọkàn ayé mi. Ẹ wò ó ẹ̀rù ò lè bà mí àyà lè bò mí. Torí pé Jésù Kristi ló wà ní ọkàn pẹ̀lú mi yẹn Jesus Christ yes. Ó ti fún mi lórí àmọ́. Mo ní wọ́n bá lọ sí ilé èrò. Jésù ti fún mi
ibẹ̀ náà lè bímọ sí níbi tí àwọn ẹran ní ké mẹ́ẹ̀ẹ́ bọ́yẹ kẹ́ mú ẹ̀mú ẹ̀ náà gbọ́ bọ́ọ̀sì ọmọ náà lọ́dún àwọn amòye mẹ́ta wọ́n wá wọ́n làwọn fẹ́ wá fún Jésù lẹ́bùn alẹ́ òní náà ni Táíwò Olúkẹ́mi Ègúàtè Táíwò Olúkẹ́mi Ègúàtù orí yín o ẹ kú àbọ̀ yálà bí àlẹ́ wà ẹ kú múra ọdún o ọdún abáwà láyé abáwà láyọ̀ abáwà lálàáfíà. ilé ìṣúra gan tí ń bẹ lókè ọ̀run ìlú olókìkí ìlú ọlọ́lá ní ìlú yẹn o. mo ní ilé ìṣúra kan tí ń bẹ lókè ọ̀run ìlú olókìkí ìlú ọlọ́lá ní ìlú yẹn o. níbi tí ẹ kó ìgbà yìí kì í ṣe mọ́ níbi tí ẹ kó ìgbà yìí kì í ṣe mọ́. mo fẹ́ràn ìlú yẹn gidigidigidi ìlú aláyọ̀ ni Èdùmàrè wá mú mi délé ògo mò ń bẹ̀bẹ̀ o Èdùmàrè wá mú mi délé ògo mò ń bẹ̀bẹ̀ o. mo ní àwọn amòye mẹ́ta ẹni fẹ́dé bẹ́ẹ̀ kó sọ wọ́n rí ìràwọ̀ náà ẹni fẹ́dé bẹ́ẹ̀ kó sọ wọ́n rí ìràwọ̀ náà lórí òkè ẹni fẹ́dé lé ológo nọ́mbà bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé ẹni bá fẹ́ ìgbà wọn gẹ̀ẹ́tì ẹ̀ dáadáa wọ́n bá ní káwọn yà sáàfin ọba láyé ìgbà àwọn àfin ọba máa gẹ̀ẹ́tì gbogbo information tẹ́fẹ́ gẹ̀ẹ́tì nílùú wọ́n bá yà sáàfin ọba o wọ́n bá rọ́ba Hẹ́rọ́dù bàbá ẹ dákun ọmọ kan tí yóò jọba àgbáyé ayé òun làwọn forí balẹ̀ fún o ọba àwọn ọba òun làwọn forí balẹ̀ fún o eléyìí ṣọ́ọ̀kì Hẹ́rọ́dù pé ọba mi níbi tẹ́mi wà yìí wọ́n ṣàlíbì kan ó wá fi ẹ̀jẹ̀ sínú ó tún tọ́ funfun jáde ó ní ẹ lọ kẹ́ ẹ lọ wá ọba náà tí ẹ bá ti rí ẹ wá sọ fún mi kémi náà lè lọ forí balẹ̀ fún àwọn amòye mẹ́ta yìí wọ́n bá lọ wọ́n tẹ̀lé ìràwọ̀ náà mú wọn débi tí wọ́n ti rí ọmọ ọwọ́ náà tán fi ọ̀jáwé tó sì sùn ní ibùjẹ ẹran àwọn amòye mẹ́ta wọ́n mú wúrà tùràrí àti òjìá ẹ̀bùn mẹ́ta wúrà tùràrí àti òjìá ẹ̀bùn mẹ́ta tó lọ mú fún Jésù nínú òyìnbó á ní gold myrrh and frankincense wọ́n wá lọ forí balẹ̀ fún mọ̀ iye táńgẹ́lì yọ sọ pé ẹ má gba ọ̀nà tẹ́ ẹ gbà wá wọn o ẹ má gba bẹ̀ wá ọ̀nà bòmíì ni ẹ má gbà lọ ẹ má tẹ̀ lọ sí ààfin ọba torí pé ọba ni ó fẹ́ máa pa Jésù ní ẹ̀yà. àwọn amòye mẹ́ta yìí wọ́n bá gba ọ̀nà bòmí lọ ìgbà tí ọba Hẹ́rọ́dù retí kán wá bá òun tí ò dé ó ní àárọ̀ ọ̀la òun ò rán àwọn akọ́dà òun ká lè pa ọgbọ́n kéèké tó wà láti ọmọ ọdún kan sọmọ ọdún méjì pé at least Jésù wà nínú wọn. òru ọjọ́ yìí ni áńgẹ́lì tọ̀ Jósẹ́fù wá tó ní ó yá ẹgbà ẹ máa gba Áfíríkà lọ go to Áfíríkà ẹ̀dùn àti orílẹ̀-èdè Áfíríkà torí pé Hẹ́rọ́dù fẹ́ wá pa Jésù wọ́n yìí bọ́ sójú ọ̀nà tí wọ́n lọ lọ́ máa ń rìn lọ yẹ́sìkẹ́ máa ń rìn lọ Hẹ́rọ́dù yìí náà pé kí wọ́n máa pa gbogbo àwọn ọmọ wẹ́wẹ́ nù o ẹ rí i pé àwọn tó jẹ́ èjì Jésù ọ̀pọ̀lọpọ̀ nù wọn nílẹ̀ ń gbà wọn ògùn wọn náà ti kú dànù Mr. Adéróyè òyìnbó olórin mo rí yín o ẹ kú àbọ̀ ẹ kú múra Kérésìmesì yìí bó o ní ó máa ṣàforíkorì ẹ kú àbọ̀ òyìnbó olórin Mr. Adéróyè máa ju orin yín kan sí láìpẹ́ yìí ẹ jẹ́ gbórin Kérésìmesì tán máa ju orin yín sí ẹ dúró lórí ètò ẹ̀dúró mẹ́ ẹ gbà orin Kérésìmesì rèé. 12 days of Christmas.
On the fourth day of Christmas, my true love sent to me. bẹ́ẹ̀ bá fẹ́ àwọn àwo tí mo Second play day yìí of Christmas, my true love ọ̀fẹ́ ni sent ọ̀fẹ́ lè bá rí gbà lọ́dọ̀ wa ń àìní yẹsì. ẹ ṣe pèsè lóye àwọn ní thanks for your love bàbá compliment third bóyá day wà of orin yín kan Christmas, my true love ní máa jù sent sí to me. lẹ́yìn eléyìí. ó dẹ̀ pẹ́ ìlẹ̀kọ̀ ìbẹ̀rù olúwa àbí ẹ̀jẹ̀ rèé lò ó. On the fourth day of Christmas, my true love sent to me. On the fifth day of Christmas, my true love sent to me. On the sixth day of Christmas, my true love sent to me. lẹ́yìn orin eléyìí prince adéróyà tẹ́ ẹ bá ṣì wà ń bẹ̀ orin yín ta pè ní ìbẹ̀rù olúwa òun la máa jù sórí atẹ́gùn lẹ́yìn orin eléyìí. On the seventh day of Christmas, Ẹnà máa- my true love sent to me. èkó mẹ́nà angela ọ̀nà jẹ́yìn mi ọyọ. On the eighth day of Christmas, my true love sent to me. On the ninth day of Christmas, my true love sent to me. ẹ̀dọ̀mọ́ ẹ̀yìn wẹ̀nà angela ẹ̀dọ̀mọ́ ẹ̀yìn wẹ̀nà angela mo kí yín o ẹ kú àbọ̀. òrè eléyìí là ń pè ní on the 12th day of Christmas láti ilé àgọ́dọ̀ wa ni samisa yagbọ́lá ibẹ̀ náà ti gbé jáde o bàbá ló ń tà ní isa studio. On the 10th day of Christmas, my true love mo ní sent wọ́n yẹ to gbé me. ọmọkùnrin náà wọ́n yẹ gbé lọ sí áfíríkà nínú ọmọkùnrin tá à ń pè ní jésù lọ́wọ́ dàgbà sí jésù ọdún kejìlá ló tó wọ ilẹ̀ israẹli padà ẹlẹ́yìn mo sọ bẹ́ẹ̀ ẹ̀rí parí lé yìí. On the 11th day of Christmas, my true love sent to me. ẹ ṣe prince adéróyà lórí ilé ìbá ti gbẹ́nu lọlẹ̀ tán ìbẹ̀rù olúwa òun la máa sọ sórí ètò torí pé prince adéróyà tán lórí gan wọ́n ń bẹ lórí ètò kí wá lóde tá à ń lè play orin wọn ẹ̀yin tó yẹ pé ẹ lórin náà tẹ̀sí wà lórí ètò ẹ gbé orin yín sí wa ẹ̀jẹ̀ bá yín lò ó ẹ̀jẹ̀ bá yín gbé jáde káwọn èèyàn gbọ́ káàkiri àgbálá ayé wọ́n ṣe ń gbọ́ lamẹ́ríkà náà ń gbọ́ ní asia náà ń gbọ́ ní nàìjíríà náà ń gbọ́ ní áfíríkà náà ń gbọ́ ní philippines náà ń gbọ́ ní canada náà ń gbọ́ ní china gbogbo everywhere náà ti ń gbọ́ yes kẹ́ ee. Fọ́ọ̀kọ́ ni
ṣe jẹ́ nìyẹn. Adéròyà rèé pẹ̀lú ìbẹ̀rù Olúwa. Ó kọjá bẹ́ẹ̀. Orin Adéròyà lẹ́ ń gbọ́ yẹn o, ìbẹ̀rù Olúwa. Ẹ jẹ́ mú ìbẹ̀rù Olúwa ká mú wọ ọdún tuntun, yes. Ẹ jẹ́ lò ó níjọ́ Kérésìmesì. Ẹgbọ́ ìbẹ̀rù Olúwa, ìbẹ̀rù Olúwa, ìbẹ̀rù Olúwa, ìpilẹ̀ṣẹ̀ ọ̀kan. Ẹ mọ̀ jẹ́ òyà yín lẹ́nu Prince Adéròyà, àwọn náà ń jábọ́ lọ́wọ́lọ́wọ́. Orí ètò yín ètò wa Ṣọ́wọ́yá náà láwa o. Tí ẹ bá wa aago yín, aago mẹ́ta kù ìṣẹ́jú mẹ́sàn-án lọ́dọ̀ tí wá ń bí, ìṣẹ́jú mọ́kànlá lọ́dọ̀ tí wá ń bí. Ẹ̀yin tí ẹ wà lórí pé Nàìjíríà lẹ́wà, agogo mẹ́sàn-án ti yín àbí aago mẹ́sàn-án ni how many hours? Agogo mẹ́sàn-án ti yín ó kù ìṣẹ́jú mọ́kànlá. Ẹ̀yin ti UK aago mẹ́jọ yín ó kù ìṣẹ́jú mọ́kànlá. Ẹ̀tẹ́ wa ní Houston aago kan ti yín ó kù ìṣẹ́jú mọ́kànlá. Bẹ́ẹ̀ ni ìbẹ̀rù Olúwa ìbẹ̀rù ọgbọ́n. Mr. Túndé Máòkúlà àwọn tí a látòṣogbo bóòni àwọn iṣẹ́ kálíìsì àríyìn o ẹ̀kọ́ àbọ̀ ìbẹ̀rù Olúwa nípínlẹ̀ ọgbọ́n. Ìbẹ̀rù Olúwa, ìbẹ̀rù Olúwa, ìbẹ̀rù Olúwa, ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n mi. Olúwa, anúkọ́ fún sáfì orúbọ, gbogbo Olúwa lẹ́nu, áńgẹ́lì Olúwa ló yọ sí, ó fàbọ̀ rọ́pò ọmọ rẹ̀. Abraham bẹ̀rù Olúwa, anúkọ́ fún sáfì orúbọ, kò mà kó Olúwa lẹ́nu, áńgẹ́lì Olúwa Prince Adéròyà, tó fàbọ̀ rọ́pò. à ń bọ̀ ẹ jẹ́ sáré wọ yàrá kéde wa, a sì ń bọ̀ lórí orin yín, a sì ń bọ̀ lórí ẹ̀. Ẹ̀jẹ̀ sáré wọ yàrá ìkéde lọ. Ètò Ṣọ́wọ́yá tó ti dóde ẹ̀ má tẹ ọkọ̀ owó àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́. Ṣọ́wọ́yá ètò Ṣọ́wọ́yá ti dóde o. Ṣọ́wọ́yá ti dóde o. Ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Ṣọ́wọ́yá ti dé. Torí tòní àtúndù kó dàgbọ́n kó á tán sí i. Ṣọ́wọ́yá ti dé. Bẹ́ẹ̀ni o, ẹkú lé làákàrà lé ẹ̀rì wá ní tèrò ọ̀nà. Ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí. Ṣọ́wọ́yá. Ló máa bá fẹ́ sọ̀rọ̀ níkànnì yìí. Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday. Agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà, méje alẹ́ ni ní Nàìjíríà. Agogo mẹ́fà ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom. Béèyàn bá mí ìṣètò Ṣọ́wọ́yá lọ́jọ́ kan bí ẹni fi ìgbọ́n sọ ògiri gbígbẹ ni. Ṣọ́wọ́yá pẹ̀lú Sami Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV. Ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. Ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Ṣọ́wọ́yá ti dé. Torí tòní àtúndù ọ̀dà gbọ́ngbọ́n ẹ̀kọ́ sí i. Ṣọ́wọ́yá ti dé. Dayọ̀ Agboola ní bàbá o, ní bàbá o, ní bàbá o. Rédíò TV gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. Dayọ̀ Agboola ní bàbá o, bàbá nìyẹn ní bàbá o. Rédíò TV gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. Wọ́n ń gbọ́ lẹ́dùn ìyàwó, bẹ́ẹ̀ ni mo sọ. Kò sírú ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola.
sẹ́gbẹ́ nílẹ̀ yìí ó oníkàgbọ́lá. Rédíò TV nígbà tí mo Maryland ayẹ́sẹ̀ l'Amẹ́ríkà. Rédíò TV ayọ̀ àgbọ̀lá. Gbogbo ayé ló ń gbọ́. Dayọ̀ Agboola ní bàbá ó ní bàbá ó ní bàbá ó. Rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Dayọ̀ Agboola ní bàbá ó ní bàbá ó ní bàbá ó. Rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Wọ́n ń gbọ́ lẹ́bù ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ. Kò sírú ẹni lẹ́yìn ó. Dayọ̀ Agboola àdúrà Rédíò TV. Kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn ó. Dayọ̀ Agboola Rédíò TV. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is still Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agboola on agboola.dayo68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Dayo Agboola Radio TV. You can join us on Facebook at these pages: Babalonta, Dayo Agboola Radio TV, Samis Dayo Agboola, Dayo Agboola Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayo Agboola and you are ready to roll. Babalonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayo Agboola Radio TV, the ultimate in audio visual. Sọ́yà ètò tá a fẹ́ gbọ́ Dayo Agboola Radio TV. Sọ́yà ètò tá a fẹ́ gbọ́ Dayo Agboola Radio TV. Every Monday ti Friday látọjọ́ Ajé lọ́jọ́ Jímọ̀ ni yóò. Sọ́yà ètò tá a fẹ́ gbọ́ Dayo Agboola Radio TV. Sọ́yà yìí ètò tó lóyún ládùúgbò ọjà kájẹ́bù kájẹ́ olówó ọjà tàbí ohun ẹ̀wẹ̀ Dayo Agboola sórí nọ́mbà rẹ̀ +144 376 08578. Sọ́yà lẹ́sọ̀ ètò tá a fẹ́ bọ̀ Dayo Agboola Radio TV. Sọ́yà yìí ètò tó lóyún ládùúgbò ọjà kájẹ́bù kájẹ́. Yes, orí ètò Ṣọ́wọ́nyá náà la wà o. Ẹ kú àbọ̀ Mercy Nnadi Gbénga Ṣówùmí. Àbúrò mi ọ̀wọ́n bò ní iṣẹ́ wa. Wọ́n ní ẹ̀gbọ́n mi tó ṣá prápra Merry Christmas o ẹ̀gbọ́n. Mo lẹ́ tó bá lè pè sórí ètò 443 410 2427. Alẹ́bùn Kérésìmesì náà máa fún yín yẹ́sìkẹ́. Ẹja máa gbìyànjú àti máa round up, yes. Torí aago mẹ́ta ó ti kọ́lẹ̀ gbọ́ngbọ́ngbọ́ngbọ́n.
ẹni tó bá wà láyé ní gangan sọ ní kúkú bá wú lójú ẹ̀ ọpẹ́ náà lajú lọ́wọ́ Olódùmarè tó jẹ́ kárọ́jọ́ òní ọba tó tún máa dá wa síta tó tún máa rí tọ̀la òun náà lọ́pẹ́ àti ìyẹ fún mo dúpẹ́ lọ́wọ́ yẹn àti ẹtí jẹ́ ìwà láti bẹ̀rẹ̀ ètò tí níbi àkókò yìí mo ní ojú tẹ́ fi ń wò wá yẹn ò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di ọwọ́ tẹ́ fi ń tàbí yẹn kò ní ran láyọ̀ láyọ̀ lọ́ máa pàdé ẹ pàdé wa lọ́la lórí ètò wa ètò yìí ní Ìṣọwọ́nyá láago kan ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti download radio application wa ọ̀ ẹ lọ download ẹ̀ Dayọ̀ Agboola rédíò ẹ bá máa gbọ́ live gbogbo ìgbà ẹ máa gbọ́ live gbọ̀ngàn gbúdọ̀ sọ kùtùkù gbúdọ̀ wú gbogbo ẹ̀bùn tá à ń bèrè lọ́wọ́ Olúwa kọ́bí tó parí ẹ̀ yóò pèsè ẹ̀ fún wa ẹ̀yin ẹ believe ẹ gbàgbọ́ pé ọjọ́ tó kù lẹ́yìn náà Ọlọ́run ṣe rere fún wa ìjẹ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín lẹ́ẹ̀kan sí o ẹ ṣeun ẹ jẹ́ pé alàgbà Ọláyínká Joel ọmọ Ayéfẹ́lẹ́ wọlé MON kọ́ máa kọrin ìparí ìsìn let's go there. Tí mo bá wà